tà mí lé o, kò sí ikú lójú mi lásìkò yìí, bàbá ẹ̀dá onílé ọlá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìjọba Tinubu ti kùnà láti dáàbòbo àwọn èèyàn Nàìjíríà káwọn àwùjọ àgbáyé dá sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹhẹ yìí ni o. Ọbasanjo ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn olùjọsìn ìjọ ṣọ́ọ̀ṣì Kwara 38 tí wọ́n gba ìtúsílẹ̀ sì wà nílùú Ìlọrin. Ńṣe ló dàbí kí n la gbohùngbohùn mọ́ Ọbasanjọ́ lórí nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí mi. Fáyọ̀ṣe àtọbasanjọ́ season 2. Ológun wọ́gi lé èsì ìbò ààrẹ ní Guinea-Bissau lẹ́yìn ìdìtẹ̀gbàjọba kéde ọ̀gágun Entam gẹ́gẹ́ bí olórí AU ECOWAS fọ̀mú. Ìdí rèé o tí Trump ṣe dáwọ́ fífún àwọn ọmọ orílẹ̀-èdè bíi 19 tí kò rọ́wọ́ họrí ní físà dúró fún àyẹ̀wò finin-finni. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Kókó lárọ́ tà mí lé o, kò sí ikú lójú mi lásìkò yìí, bàbá ẹ̀dá onílé ọlá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lẹ́yìn ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó gba ìgboro kan gba orí ìtàkùn ayélujára pé àgbà ọ̀jẹ̀ gbajúgbajà onítíátà òṣèré Yorùbá Lérè Pàímọ́ tí ọ̀pọ̀ mọ̀ sí ẹ̀dá onílé ọlá ti papòdà. Ìròyìn ọ̀hún lomimi rẹ̀ milẹ̀ ní alẹ́ àná ọjọ́ Ẹtì Friday mọ́júmọ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025. Irọ́ ni òótọ́ ni làwọn èèyàn olólùfẹ́ bàbá náà bá dé ilégbèé rẹ̀ tó wà nílùú Ìbàdàn. Àmọ́ sí ìyàlẹ́nu wọ́n bá bàbá náà ní àlàáfíà tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn náà àti pé àlàáfíà ni bàbá wà. Nígbà tí bàbá ẹ̀dá onílé ọlá fèsì sí ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀hún, ó ní pé òjijì ní ìròyìn ọ̀hún bá òun àti ìdílé òun láti òru ọjọ́ Ẹtì Friday mọ́júmọ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Bàbá náà tó tún jẹ́ ààrẹ arọ́bájọ́ ti ìlú Ògbómọ̀ṣọ́ rọ àwọn tí ń ro ìròkúrò láti jáwọ́. Ó rọ̀ wọ́n láti dẹ́kun à ń gbé ìròyìn òfégè kiri. Bàbá náà ló tún gbàdúrà fún àwọn ọmọ ẹgbẹ́ àti olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ tí wọ́n ní sí i. Ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ pé òun rọ gbogbo àwọn tó ń gbé ìròyìn òfégè kiri pé kí wọ́n má gbé ìròyìn ìgbèkúgbè mọ́. Ohun tí ó bá dá wọn lójú ni kí wọ́n máa gbé jáde. Ó wá sọ yanya pé kókó lára ọta òun le. Gbogbo ẹni tó bá ń gbé ìròyìn kíròyìn tó ń ro ìròkúrò ro òun kí wọ́n mọ̀ wípé gbogbo ohun tí wọ́n bá ń ṣe ìkà kan ni wọ́n máa ń nà sí ọmọlàkejì 9 tó kù ọ̀dọ̀ wọn ni ó máa wà. Ọ̀kan lára àwọn ọmọ iṣẹ́ àgbà òṣèré náà nínú iṣẹ́ tíátà Níkẹ́ Africana ṣàlàyé wípé àfẹ̀mọ́jú làwọn gbọ́ ìròyìn àhesọ ọ̀hún tóun sì sáré wálé wá wo bàbá. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ pé ara bàbá le koko tí wọ́n sì wà ní àlàáfíà. Òṣèrébìnrin ọ̀hún tí a tún mọ̀ sí ìyá Bùkọ́lá ọmọ dádì túbọ̀ rọ àwọn oníròyìn láti máa fi ìdí òtítọ́ múlẹ̀ kí wọ́n tó máa gbé ìròyìn jáde. Ó ní àwọn ṣe àjọyọ̀ ọjọ́ ìbí wọn ò gbé, àwọn ṣe orin ribiribi tí oníròyìn kankan ò bá wọn gbé. Kí ló dé tí wọ́n wá ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn ikú kiri? Ó ní àlàáfíà ni bàbá wà. Kódà wọ́n ti rìn yíká inú ọgbà ilé wọn kiri láàárọ̀ yìí tí wọ́n sì ń kí àwọn èèyàn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín. Ìjọba Tinubu ti kùnà láti dáàbòbo àwọn èèyàn Nàìjíríà káwọn àwùjọ àgbáyé dá sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹhẹ yìí ni o. Ọbásanjọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti bu ẹnu àtẹ́lù ìṣèjọba Bọ́lá Tinubu. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn Nàìjíríà lẹ́tọ̀ọ́ láti pè fún ìrànlọ́wọ́ àwùjọ àgbáyé nígbà tó jẹ́ pé ìjọba ti kùnà nínú ojúṣe rẹ̀ láti dáàbòbo àwọn aráàlú. Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí nílùú Jos nípínlẹ̀ Plateau lákòókò ètò ìlú kan níbi tó kọminú lórí ìṣekúpani lemọ́lemọ́ tó ń burú sí jákèjádò ilẹ̀ wa àti bí ìjọba kò ṣe kọbi ara sí ohun tó ń ṣẹlẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Gẹ́gẹ́ bó ti wí, kò sí ọmọ Nàìjíríà kankan tó yẹ kán pàdánù ẹ̀mí wọn torí ẹ̀yà, ẹ̀sìn tàbí apá ẹkùn tí wọ́n ti wá. Ṣùgbọ́n kàkà kí ìjọba gbé ìgbésẹ̀ tó yẹ, àwáwí ni ìjọba ń ṣe nígbà tí ẹ̀mí àwọn aláìṣẹ̀ sì ń ṣòfò lójoojúmọ́. Ààrẹ tẹ́lẹ̀ rí náà dá ọ̀rọ̀ tó ní àwọn apá ẹkùn tàbí ẹgbẹ́ kan ló ń kojú wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nù bí omi ìsanwó. Ó kọ̀ jálẹ̀ pé gbogbo ẹ̀mí tó sọnù
jẹ́ àjálù burúkú tó dé bá orílẹ̀-èdè. Ó ní fún ẹnikẹ́ni láti máa sọ wípé nítorí pé gbogbo àwọn tí wọ́n ṣekú pa náà wà nínú ẹ̀sìn kan tàbí ẹkùn kan tàbí ẹ̀yà kan tàbí òmíràn ló jẹ́ kí wọ́n máa ṣekú pa wọ́n. Ọbásanjọ́ ní ọ̀rọ̀ náà kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Ọbásanjọ́ tún jẹ́ kó di mímọ̀ pé lásìkò ìṣèjọba òun àwọn àjọ elétò ààbò ní agbára láti tọpinpin lépa ibi tí àwọn ọ̀daràn farapamọ́ sí níbikíbi lórílẹ̀-èdè, ṣùgbọ́n tí wọn kò ní ohun èlò ẹ̀rọ ìgbàlódé òde òní láti ṣekú pa wọ́n láìsí ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ tàbí ojú òfurufú. OBJ ní ṣáájú kí òun tó kúrò níjọba ó ní òun mọ̀ pé àwọn ní agbára láti nawọ́ gan ẹnikẹ́ni tó bá hùwà ọ̀daràn níbikíbi. Ó ní agbára tí àwọn kò ní nígbà náà ni lẹ́yìn tí àwọn bá ti mọ ibi tí ọ̀daràn náà wà àwọn kò ní agbára láti gbé láìsí pé à ń rìn lórí ilẹ̀ tàbí ojú òfurufú. Ọbásanjọ́ ní Nàìjíríà ní báyìí lè lo ẹ̀rọ ìgbàlódé ìjagun ojú òfurufú láti kápá àwọn agbésùnmọ̀mí nínú igbó tàbí níbikíbi tí wọ́n bá farapamọ́ sí. Ṣùgbọ́n kàkà kí ìjọba ṣe bẹ́ẹ̀, ìjọba yàn láti máa bá àwọn agbésùnmọ̀mí dúnàdúrà rawọ́ ẹ̀bẹ̀ sí wọn dípò kí wọ́n gbógun tì wọ́n. Àwọn olùjọsìn ìjọ ṣọ́ọ̀ṣì Kwara 38 tí wọ́n gba ìtúsílẹ̀ sí wà nílùú Ìlọrin. Ìjọba ìpínlẹ̀ Kwara kò tí ì yọ̀ǹda àwọn ọmọ ìjọ CAC tí àwọn ajínigbé agbébọn jí gbé sálọ ní Òkè Ìṣẹ́gun Èrùkú nípínlẹ̀ Kwara tí wọ́n gba òmìnira lọ́jọ́ àìkú Sunday fún àwọn mọ̀lẹ́bí wọn gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. A gbọ́ pé àwọn olùjọsìn náà ni wọ́n fi pamọ́ sí hòtẹ́ẹ̀lì kan tí wọn ò sọ orúkọ rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ní ètò àyẹ̀wò ìlera tí ìjọba ìpínlẹ̀ náà sanwó fún òun lọ lọ́wọ́. Àwọn olùjọsìn tó gba ìtúsílẹ̀ náà ni àwọn ajínigbé agbébọn jí gbé sálọ lọ́jọ́ 18 oṣù kọkànlá lásìkò ètò ìsìn ìdúpẹ́ ní Èrùkú níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Èèyàn 3 làwọn ajínigbé agbébọn náà ṣekú pa nígbà tí àwọn míì sì fara gbọta ìbọn lásìkò ìkọlù ọ̀hún. Àwọn èèyàn 38 tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n tú sílẹ̀ lọ́jọ́ àìkú Sunday tí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà sì gbé wọn lọ sí ìlú Ìlọrin. Gómìnà Abdulrahman Abdulrazak kéde ìtúsílẹ̀ wọn nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ akọ̀wé àgbà fétò ìròyìn rẹ̀ Rafiu Ajakaye. Àmọ́ ṣá àtẹ̀jáde náà kò sọ nípa bí àwọn olùfarakásá náà ṣe rí ìtúsílẹ̀ gbà. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n àtinúdá ìlànà àǹtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà dá ìròyìn tó ní wọ́n san owó ìtanràn kan tó tú àwọn èèyàn ọ̀hún sílẹ̀ nù bí omi ìsanwó. Ó kọ̀jálẹ̀ ó ní ó nira fún ìjọba láti máa ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn àgbébọn. Ẹ̀wẹ̀, ọjọ́ díẹ̀ lẹ́yìn ìkéde náà àwọn olùjọsìn náà kò tí ì farakínra pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí sọ fáwọn akọ̀ròyìn pé ọkàn àwọn ń pòrúurú, ọkàn àwọn ò balẹ̀ látàrí bí ìjọba ìpínlẹ̀ kò ṣe tí ì yọ̀ǹda àwọn èèyàn ọ̀hún. Mọ̀lẹ́bí ọ̀kan lára àwọn olùfarakásá náà tó ní kán fi orúkọ bo òun láṣìírí torí ààbò sọ wípé àwọn aráàlú ti ń retí káwọn olùjọsìn náà darí padà ní kété lẹ́yìn tí wọ́n kéde ìtúsílẹ̀ wọn. Ó fi kún pé àmọ́ ṣá àwọn mọ̀lẹ́bí olùfarakásá dúpẹ́ mọrírì fún báwọn olùfarakásá náà ṣe gba ìtúsílẹ̀ kúrò nígbèkùn àwọn ajínigbé àgbébọn. Wọ́n ní ọkàn àwọn ò balẹ̀ báwọn ò ṣe tí ì rí àwọn èèyàn wọn kan darí padà sílé. Nígbà tí wọ́n tàkòtò ìbéèrè nípa owó ìtanràn sísan fún ìtúsílẹ̀ àwọn olùjọsìn náà, mọ̀lẹ́bí ọ̀kan lára àwọn olùfarakásá náà kọ̀jálẹ̀. Ó ní kò sí ohun tó jọmọ́ sísan owó ìtanràn kankan. Wọ́n ní àwọn ò mọ bí wọ́n ṣe rí ìtúsílẹ̀ gbà. Àwọn kan gba ìpè látọ̀dọ̀ àwọn àjọ elétò ààbò lásàálẹ̀ ọjọ́ àìkú Sunday pé wọ́n ti tú àwọn èèyàn wọn sílẹ̀ o, wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìjọba ní ìpínlẹ̀ fún ìtọ́jú. Òṣìṣẹ́ ìjọba àgbà kan tó ní kán forúkọ bo òun láṣìírí fìdí rẹ̀ múlẹ̀ fáwọn akọ̀ròyìn Saturday Punch pé wọ́n sì ń ṣe àyẹ̀wò ìlera fún àwọn olùfarakásá náà nílùú Ìlọrin. Ìjọba ìpínlẹ̀ Kwara kò tí ì fọ èsì kankan, kò tí ì ṣàlàyé ìdí tí àwọn olùfarakásá náà kò ṣe tí ì padà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ èsì látọ̀dọ̀ kọmíṣánná fétò ìbáraẹnisọ̀rọ̀ Bọ́láńlé Olùkójú ló já sí pàbó. Níṣẹ́ ló dàbí kí n la gbohùngbohùn mọ́ Ọbásanjọ́ lórí nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí mi Fáyọ̀ṣe àtọbásanjọ́ season 2. Ó jọ bí ẹni pé ohun tí ààrẹ tẹ́lẹ̀ rí ní Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ níbi ètò ayẹyẹ ọjọ́ ìbí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe kò tí ì tán nínú rẹ̀. Èyí kò sẹ̀yìn bí Fáyọ̀ṣe ṣe tún sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí pé níṣe ló dàbí kí òun gba gbohùngbohùn lọ́wọ́ Ọbásanjọ́ kí òun sì là á mọ́ Ọbásanjọ́ lórí fún bó ṣe sọ̀rọ̀
níbi ọjọ́ ìbí òun. Fáyọ̀ṣe ní òun ti gbìyànjú láti parí aáwọ̀ pẹ̀lú Ọbásanjọ́ ṣáájú ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí ọdún 75 tí òun ṣe náà. Ó ní òun lo èèyàn kan gẹ́gẹ́ bí alárinà láàrin àwọn méjèèjì ṣáájú ayẹyẹ náà pé gbogbo ìfàǹfà tí àwọn bá ti fà sẹ́yìn kí ó di àfìsẹ́yìn tí eégún fi aṣọ, tí òun bá ṣe Ọbásanjọ́ tàbí tí Ọbásanjọ́ bá ṣe òun kí ó di àfìsẹ́yìn. Ó ṣàlàyé pé òun kò pe Ọbásanjọ́ síbi ayẹyẹ ọjọ́ ìbí òun láti fi tọrọ ìdáríjìn lọ́wọ́ rẹ̀ nítorí òun kò ṣẹ̀ Ọbásanjọ́. Ó fi kún pé Ọbásanjọ́ ló ṣẹ̀ òun nítorí òun ló yọ òun nípò gẹ́gẹ́ bí gómìnà àti pé tí ẹnikẹ́ni yóò bá tọrọ àforíjìn Ọbásanjọ́ ló yẹ kó tọrọ àforíjìn lọ́wọ́ òun. Fáyọ̀ṣe ní lóòótọ́ lọ́básanjọ́ gba òun ní àlejò dáadáa nígbà tí òun ṣe àbẹ̀wò sí ilé rẹ̀ tó sì ṣèlérí pé òun máa wá síbi ayẹyẹ náà bí ó tilẹ̀ jẹ́ pé òun ní ayẹyẹ míì ní orílẹ̀-èdè Rwanda. Ó fi kún pé òun ṣe ètò owó $20,000 fún ààrẹ tẹ́lẹ̀ rí náà láti wá síbi ayẹyẹ ọjọ́ ìbí òun. Fáyọ̀ṣe bàbá ọlọ́jọ́ ìbí ṣàlàyé pé ìkùnsínú ọ̀hún bẹ̀rẹ̀ nígbà tí Ọbásanjọ́ sọ pé òun ni òun fẹ́ sọ̀rọ̀ kẹ́yìn níbi ayẹyẹ náà bí ó tilẹ̀ jẹ́ pé igbákejì ààrẹ ni àwọn fi ṣètò tẹ́lẹ̀ láti parí ayẹyẹ ọ̀hún. Ó júwe àwọn ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ níbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọ̀hún bíi pé ó mọ̀ọ́mọ̀ ṣe ìkọlù sí òun ni. Lára àwọn ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ sí Fáyọ̀ṣe lójú àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ìyàwó àtàwọn àlejò tó wà níbi ayẹyẹ náà ní kò dùn mọ́ Fáyọ̀ṣe nínú. Ńṣe ló dàbí pé Fáyọ̀ṣe kọ̀wé sábùkù fowó ránṣẹ́ sí i pẹ̀lú láti wá kàn án. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀rọ̀ ọ̀hún rí torí Fáyọ̀ṣe ló fi ìwé pe ààrẹ tẹ́lẹ̀ náà síbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Kódà òun náà ló tún fún un ní owó bàálù rẹ̀ láti ìlú Kigali lórílẹ̀‐èdè Rwanda ránṣẹ́ sí i kí bàbá náà kó lè tètè dé. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, Ọbásanjọ́ ní Fáyọ̀ṣe ti rí òun fín ní àìmọye ìgbà láì yí padà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ó máa ń tọrọ àforíjì lọ́wọ́ òun nígbà míì àmọ́ síbẹ̀ kò dẹ́kun láti máa sọ̀rọ̀ àbùkù sí òun. Ọbásanjọ́ tẹ̀síwájú pé Fáyọ̀ṣe kò tó ẹni tó ń pe òun síbi ayẹyẹ náà àmọ́ ó rán mínísítà nígbà kan rí Osita Chidoka láti ṣe alárinà láàrin wọn tí òun sì sọ fún un pé òun kò ní fi owó ìfẹ̀yìntì òun gbé bàálù láti Kigali wá sí Nàìjíríà fún ayẹyẹ náà kí Fáyọ̀ṣe kó fi owó ránṣẹ́. Ọ̀rọ̀ yìí dùn Fáyọ̀ṣe, ó ní ṣe ló dàbí kí òun ó gba ẹ̀rọ gbohùngbohùn ọwọ́ Ọbásanjọ́ kí òun ó sì là á mọ́ lórí àmọ́ igbákejì ààrẹ wà níkàlẹ̀. Ọbásanjọ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn kan ti pe òun ṣáájú ayẹyẹ náà pé àwọn gbọ́ pé òun fẹ́ lọ síbi ayẹyẹ ọjọ́ ìbí Fáyọ̀ṣe. Wọ́n rán òun létí pé ṣé òun ti gbàgbé pé ó máa ń tàbùkù òun nígbà kan rí ni ṣùgbọ́n tí òun ní kí wọ́n má ṣe ṣèyọnu pé ọ̀kan lára àwọn ọmọ òun náà sì ni. Ńṣe ni bàbá Ìyábọ̀ tún mẹ́nuba bó ṣe gba Fáyọ̀ṣe nímọ̀ràn lòdì sí dídókòwò adìyẹ sísìn lásìkò rẹ̀ bíi gómìnà àmọ́ Fáyọ̀ṣe kọ̀ jálẹ̀ sórí kunkun tí okòwò náà sì lulẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ọbásanjọ́ júwe okòwò ọ̀hún bí ìwà jìbìtì tí Fáyọ̀ṣe hù. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó wà níbẹ̀ ló ń rẹ́rìn àmọ́ Fáyọ̀ṣe àti ìyàwó rẹ̀ wà lórí ìdúró níwájú Ọbásanjọ́ tọ̀wọ̀tọ̀wọ̀. Bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ kò dùn mọ́ Fáyọ̀ṣe nínú. Ńṣe lójú rẹ̀ korò tóoru sì mú un lábẹ́ aṣọ àmọ́ tí kò lè fèsì. Ṣùgbọ́n lẹ́yìn ayẹyẹ náà tí ọ̀rọ̀ Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí ń fa orí ayélujára yà ni Fáyọ̀ṣe dá èsì padà fún Ọbásanjọ́ pẹ̀lú ọ̀rọ̀ àbùkù míì. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta, agbẹnusọ Ọbásanjọ́ Kẹ́hìndé Akínyẹmí ní Fáyọ̀ṣe ti fèsì padà lórí ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ níbi ayẹyẹ rẹ̀. Èébú ló sì fi ránṣẹ́ sí bàbá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akínyẹmí, ó ní Fáyọ̀ṣe dúpẹ́ lọ́wọ́ Ọbásanjọ́ fún bó ṣe yẹ òun sí láti yọjú síbi ayẹyẹ náà àmọ́ ó sọ àwọn ọ̀rọ̀ tí kò mú ọgbọ́n dání níbẹ̀. Fáyọ̀ṣe sọ pé òun yàn láti má fèsì ní gbàgede ayẹyẹ òun kí gbogbo ayé lè mọ ìyàtọ̀ láàrin ọkùnrin tí orí rẹ̀ pé àti ọkùnrin tó ń sinwin. Fáyọ̀ṣe fi kún pé òun fẹ́ kí ìbáṣepọ̀ tòótọ́ wáyé láàrin òun àti Ọbásanjọ́ ṣùgbọ́n ìwà Ọbásanjọ́ túmọ̀ sí pé kò fẹ́ kí àlàáfíà wáyé. Ó ní tí òun bá mọ̀ pé bí ó ṣe rí nìyẹn òun ìbá tí gbà kí Ọbásanjọ́ wá síbi ayẹyẹ ọjọ́ ìbí òun. Ṣé ṣáájú ni dúkùú ti wà láàrin ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí Ayọ̀délé Fáyọ̀ṣe. Àmọ́ níbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé nílùú Èkó ní ọ̀rọ̀ tún ti búrẹ́kẹ́ sí i tí ó sì di ohun tí wọ́n ń sọ òkú ọ̀rọ̀ síra wọn. Ológun wọ́gi lé èsì ìbò ààrẹ ní Guinea-Bissau lẹ́yìn ìdìtẹ̀gbàjọba kéde ọ̀gágun Ensam gẹ́gẹ́ bí olórí AU ECOWAS fọ̀mú. Wọ́n ti
ti búra wọlé fún ọ̀gá ológun kan gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè lẹ́yìn tí àwọn ológun dìtẹ̀gbàjọba ní orílẹ̀-èdè náà. Ọ̀gágun Otta Entam ni yóò ṣe ààrẹ fún ọdún kan lẹ́yìn tí wọ́n búra wọlé fún un lọ́jọ́bọ̀ níbi ètò tó wáyé ní oríkó iléeṣẹ́ ológun orílẹ̀-èdè náà. Entam tó jẹ́ pé òun ni olórí àwọn ẹ̀ṣọ́ ààbò kó tó di pé wọ́n búra wọlé fún un kò rẹ́rìn-ín ní gbogbo bí wọ́n ṣe ń búra wọlé fún un. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni ní Guinea-Bissau ló ti ṣáájú fẹ̀sùn kan ààrẹ Umaro Sissoco Embalo tó ń kúrò lórí ipò wípé ó mọ̀ọ́mọ̀ pè fún ìdìtẹ̀gbàjọba náà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ológun ni. Wọ́n ní èyí jẹ́ ojúnà láti rí i pé èsì ìdìbò kò jáde nítorí tó fìdí rẹmi níbi ètò ìdìbò náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ Popular Front fi léde lọ́jọ́rú. Bákan náà ni ẹni tó jẹ́ alátakò gbòógì sí ààrẹ Fernando Dias náà fẹ̀sùn yìí kan náà kan ààrẹ Embalo, ṣùgbọ́n Embalo kò tí ì fèsì sí gbogbo àwọn ẹ̀sùn yìí. Ó ní òun borí ọ̀pọ̀ ìdìtẹ̀gbàjọba tí wọ́n gbèrò lé òun lórí láwọn ìgbà tí òun wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ, àmọ́ àwọn tó jẹ́ alátakò rẹ̀ sọ pé òun ló máa mọ̀ọ́mọ̀ gbé àwọn ìgbésẹ̀ náà láti dènà kíkojú àtakò. Àwọn ológun tó gbàjọba ti wọ́gi lé ètò ìdìbò tó wáyé náà tí wọ́n sì ní àjọ tó ń rí sí ètò ìdìbò kò gbọdọ̀ gbé èsì ìbò kankan jáde. Ikọ̀ ológun kan tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun sọ fún iléeṣẹ́ ìròyìn AFP pé Embalo wà ní àhámọ́ iléeṣẹ́ ológun tí wọ́n sì ń tọ́jú rẹ̀ dáadáa. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdìtẹ̀gbàjọba náà, ààrẹ àjọ ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà African Union Mahmoud Ali Yusuf pè fún ìtúsílẹ̀ ààrẹ Embalo àti gbogbo àwọn aláṣẹ tó wà ní àhámọ́. Bákan náà ló pè fún ìbọ̀wọ̀ fún ètò ìdìbò tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè náà. Guinea-Bissau tó wà láàrin orílẹ̀-èdè Senegal àti Guinea jẹ́ orílẹ̀-èdè ìwọ̀ oòrùn Áfíríkà tó gbajúmọ̀ fún ìwà gbígbé egbògi olóró tí iléeṣẹ́ ológun rẹ̀ ti gbajúmọ̀ láti ìgbà tí wọ́n ti gba òmìnira lọ́dún 1974. Láàrin 50 ọdún báyìí, Guinea-Bissau ti kojú ìgbèrò ìdìtẹ̀gbàjọba 9. Èyí tó ṣẹ̀ṣẹ̀ wáyé yìí ní àwọn ológun kéde lọ́jọ́rú pé àwọn ti gbàjọba orílẹ̀-èdè náà. Ṣáájú ni àwọn ológun tó gba ìjọba náà sọ fún àwọn akọ̀ròyìn BBC pé àwọn ti fi Embalo sí àhámọ́. Níṣe ni ìró ìbọn dún lákọlákọ, ṣùgbọ́n tí kò tètè yé ẹnikẹ́ni ohun tó ṣokùnfà ìbọn yínyìn náà tàbí bóyá ẹnikẹ́ni bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Lẹ́yìn náà ni àwọn ológun ṣàfihàn ara wọn lórí ẹ̀rọ amóhùnmáwòrán pé àwọn ti wọ́gi lé ètò ìdìbò ààrẹ tó wáyé ní orílẹ̀-èdè náà lọ́jọ́ Àìkú. Wọ́n ní ìgbésẹ̀ náà wáyé láti dènà olóṣèlú kan tí wọn kò dárúkọ rẹ̀ tó ní àtìlẹ́yìn ẹni tó máa ń gbé egbògi olóró láti da orílẹ̀-èdè náà rú, tí wọ́n sì kéde títí gbogbo ẹnubodè tó wọ orílẹ̀-èdè náà, tí wọ́n sì kéde kí onílé ó gbélé ní gbogbo alẹ́. Ní ọjọ́bọ̀ ló yẹ kí èsì ìdìbò náà jáde, tí Embalo àti Dias sì ti ń kéde pé àwọn ni àwọn gbégbá orókè níbi ètò ìdìbò náà. Dias ló ń rí àtìlẹ́yìn olóòtú ìjọba tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè náà, Domingos Pereira, ẹni tí wọ́n yọ láti lè kópa níbi ètò ìdìbò náà. Ní ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ ni Embalo sọ fún iléeṣẹ́ ìròyìn France 24 pé wọ́n ti yọ òun nípò, tí ìjọba sì sọ fún BBS pé Dias, Pereira àti Bochikande ti wà ní àhámọ́. Nínú àtẹ̀jáde kan, àwọn olùbẹ̀wò ètò ìdìbò láti AU àti ECOWAS kọminú lórí bí wọ́n ṣe kéde ìdìtẹ̀gbàjọba orílẹ̀-èdè Guinea-Bissau. Wọ́n ní níṣe ni àwọn èèyàn ti ń gbáradì fún èsì ìbò tí wọ́n ní ó lọ ní ìrọwọ́rọsẹ̀. Ó jẹ́ ohun tó yà wọ́n lẹ́nu pé ìkéde ìdìtẹ̀gbàjọba yìí ń wáyé lẹ́yìn tí àjọ náà ṣẹ̀ṣẹ̀ parí ìpàdé pẹ̀lú àwọn olùdíje méjì gbòógì níbi ètò ìdìbò náà, tí wọ́n sì ṣèlérí pé àwọn máa gba bí èsì ìdìbò náà bá ṣe lọ. Portugal tó jẹ́ orílẹ̀-èdè tó ṣe ìjọba amúnisìn níbẹ̀ ti pè fún pípadà sí ìjọba alágbádá, tí wọ́n sì ní kí gbogbo àwọn tó lọ́wọ́ níbẹ̀ jáwọ́ nínú rẹ̀. Nígbà tó máa fi di ọjọ́bọ̀, AFP jábọ̀ pé wọ́n ti ṣí àwọn ẹnu ibodè tó wọ orílẹ̀-èdè náà padà. Embalo, ẹni ọdún 43, ló ń wá ìyànsípò fún sáà kejì, bó tilẹ̀ jẹ́ pé ó ní òun kò ní wá ipò náà tẹ́lẹ̀. Guinea-Bissau jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó tálákà jùlọ ní àgbáyé, tí àpapọ̀ èèyàn tó wà níbẹ̀ kò ju mílíọ̀nù 2 lọ. Ààrẹ tẹ́lẹ̀ rí ní Nàìjíríà, Goodluck Jonathan, ti padà sí Nàìjíríà lẹ́yìn tó wá sí orílẹ̀-èdè Guinea-Bissau látàrí báwọn ológun ṣe gbàjọba orílẹ̀-èdè náà. Òun àtàwọn tí olórí àjọ AU àti ECOWAS tí wọ́n jọ lọ ṣe àyẹ̀wò ètò ìdìbò náà ni wọ́n jọ padà sí Nàìjíríà. Jonathan
Jonathan kọminú lórí báwọn ológun ṣe gbàjọba tí ìjọba Nàìjíríà sì sọ pé ó jẹ́ ohun tó lòdì sí ìwé òfin. Ṣáájú ni ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti rọ ìjọba àpapọ̀ láti mọ bí wọ́n ṣe máa gbé Jonathan padà sílé látàrí bí àwọn ológun tó gbàjọba Guinea-Bissau ṣe kéde títì gbogbo ẹnubodè tó wọ orílẹ̀-èdè náà yálà gbígba orí omi, ilẹ̀ tàbí òfurufú pa. Ìdí èrè o tí Trump ṣe dáwọ́ fífún àwọn ọmọ orílẹ̀-èdè bíi mọ́kàndínlógún 19 tí kò rọ́wọ́ họrí ní físà dúró fún àyẹ̀wò fínnífínní. Ààrẹ Amẹ́ríkà Donald Trump kéde pé òun yóò dá fífún àwọn orílẹ̀-èdè tí kò rọ́wọ́ họrí ní físà dúró fún àkókò díẹ̀ náà, àmọ́ kò mẹ́nubà àtúpalẹ̀ bí ìgbésẹ̀ náà yóò ṣe jẹ́ àti àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ náà kàn ní pàtó. Ààrẹ Trump fẹ̀sùn kan àwọn èèyàn náà pé àwọn látoko wá balẹ̀ jẹ́, àwọn ló ń da omi àlàáfíà orílẹ̀-èdè Amẹ́ríkà rú. Ó sì ṣèlérí pé òun yóò lé ẹnikẹ́ni tó bá ń ṣàkóbá fún ètò ààbò orílẹ̀-èdè náà padà sílẹ̀ wọn. Ọ̀rọ̀ yìí ló ń jẹyọ lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan ọmọ orílẹ̀-èdè Afghanistan kan pé òun ló ṣekú pa ọmọ ogun National Guard kan nílùú Washington DC lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 2025. Trump sọ pé ìkọlù náà ṣàfihàn ewu ètò ààbò tó ń kojú ilẹ̀ Amẹ́ríkà, òun yóò sì lé gbogbo àwọn tó ń dúnkokò mọ́ ètò ààbò orílẹ̀-èdè náà kúrò níbẹ̀. Lọ́jọ́rú Wednesday ní ìjọba Amẹ́ríkà bẹ́gi dínà gbogbo àwọn tó ń gbìyànjú láti gba físà wọ Amẹ́ríkà látàrí pé ìjọba ilẹ̀ náà ń ṣe àwọn ìwádìí ètò ààbò àwọn èèyàn ọ̀hún. Nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó Twitter rẹ̀, Trump ní òun yóò dá gbogbo àwọn àǹfààní ìjọba tí àwọn atọ̀húnrìnwá ọ̀hún ti ń jẹ nílẹ̀ Amẹ́ríkà dúró. Nípa àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ náà kàn, níṣe ló tọ́ka sí àtẹ̀jáde kan tó fi léde nínú oṣù kẹfà ọdún yìí níbi tó ti mẹ́nuba orílẹ̀-èdè bíi Afghanistan, Cuba, Haiti, Iran, Somalia àti Venezuela. Àwọn orílẹ̀-èdè míì tí ìjọba Amẹ́ríkà yóò ṣàyẹ̀wò àwọn tó ti gba káàdì aláwọ̀ ewé rẹ̀ ní Burma, Chad, Republic of Congo àti Libya. Àwọn tí orílẹ̀-èdè ìjọba Amẹ́ríkà ń tọ́ka sí pé kò rọ́wọ́ họrí. Ààrẹ Trump fúnra rẹ̀ àbí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kan kò dárúkọ tàbí ṣàlàyé kíkún nípa àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ náà kàn. Àmọ́ Joseph Edlo tó jẹ́ ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìwọléwọ̀de ilẹ̀ Amẹ́ríkà, United States Citizenship and Immigration Services, ní Trump ti pàṣẹ kí àwọn ṣe òfin ìtótó gbogbo ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń pè ní country of concern tí wọ́n ti gba káàdì aláwọ̀ ewé green card láti máa gbé l'Amẹ́ríkà wò fínnífínní. Fún ìdí èyí, àwọn orílẹ̀-èdè tí wọ́n kà sí orílẹ̀-èdè countries of concern ní ọ̀rọ̀ ọ̀hún kàn. Ṣáájú nínú oṣù kẹfà ọdún yìí ni Trump fòfin de àwọn ọmọ orílẹ̀-èdè 12 kan pé wọn kò gbọdọ̀ wọ Amẹ́ríkà mọ́. Bẹ́ẹ̀ ló tún fòfin de àwọn orílẹ̀-èdè 7 míì fún ìgbà díẹ̀ lórí pé wọ́n jẹ́ orílẹ̀-èdè countries of concern. Àwọn orílẹ̀-èdè náà ní Afghanistan, Burma, Chad, Republic of DR Congo, Equatorial Guinea, Eritrea, Haiti, Iran, Libya, Somalia, Sudan, Yemen, Burundi, Cuba, Laos àti Sierra Leone, Togo pẹ̀lú Turkmenistan, Venezuela ni wọ́n ní kò sí ààyè fún wọn láti wọ Amẹ́ríkà. Bákan náà, ṣáájú ni àwọn orílẹ̀-èdè bíi 44 ní àjọ UN ti kà sábẹ́ àwọn orílẹ̀-èdè tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta. 23 ni wọ́n kà nílẹ̀ Amẹ́ríkà. Àwọn orílẹ̀-èdè náà ní Áfíríkà ní Angola, Benin, Burkina Faso, Burundi, Central African Republic, Chad, Comoros, Democratic Republic of Congo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta ní Asia, Afghanistan, Bangladesh, Cambodia, Lao Peoples of Democratic Republic, Myanmar, Nepal, Timor-Leste, Yemen. Àwọn tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta ní Caribbean, Haiti. Àwọn tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta ní Pacific, Kiribati, Solomon Island àti Tuvalu. Àwọn orílẹ̀-èdè náà ní Áfíríkà ní Angola, Benin, Burkina Faso, Central African Republic, Chad, Democratic Republic of Congo, Madagascar, Malawi, Mali, Senegal, Sierra Leone, Somalia, South Sudan, Sudan, Togo, Uganda, Tanzania, Zambia. Àwọn tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta ní Asia, Afghanistan, Bangladesh, Cambodia, Lao Peoples of Democratic Republic, Myanmar, Nepal,
Timor-Leste, Yemen, àwọn tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta ní Caribbean, Haiti, àwọn tí kò rọ́wọ́ họrí tàbí tí òṣì ń ta ní Pacific, Kiribati, Solomon Island àti Tuvalu. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.